akójúmọ́ níbi owó kíbi tí atẹ́gùn ìkànnì Tungba FM fẹ́ dé láàárọ̀ tòní ẹ mọ̀ dá Sarah Olúṣùṣì ló ń jàre àti Sodiq Akínbólú ẹ̀kọ́ lọ́wọ́ sànú bẹ́ẹ̀ yẹn bá ń gbàdúrà láyé kọ́nà bọ́lọ́jọ́ òní wọ́n jẹ́ àṣìrìn wọ́n jẹ́ àṣìrèsè àgbàdúrà ní o tèmi yé mi ọlọ́mọdé àṣìrèsè because nígbà tí yẹn bá ṣèrèsè láyé ẹ̀ńtẹ́ lè rò pé máa bínú tó bá jíǹjẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ̀ mọ̀ dàbí àlàní lójú yín ilé mo fi kí gbogbo wa pé akójúmọ́ láàárọ̀ tòní lágbára láwà bí ibi ò ní ṣẹlẹ̀ sí wa lágbára sí ìdùnnú àwọn tí nǹkan kẹ́ni àbí nǹkan kejì sí ṣẹlẹ̀ sí ọlọ́run bá yóò bá mi tù wọ́n nínú lágbára láwà bí ọ̀pọ̀ pàtàkì lọ́wọ́ olóòtú ètò yìí ambassador Ayọ̀ Akínrìnádé bàbá jọ̀ǹbù bàbá jọ̀ǹbù ni olóòtú ètò yìí Sarah Olúṣùṣì ọmọ tí ọwẹ́ tó ń dán iná ni ọlọ́wọ́ bọ́tìnì mi lára Sodiq Akínbólú ló yẹ kí n máa wò mí kétékété ní ojú ẹ̀rọ móhùnmáwòrán wa Facebook àbí tí mo sọ yẹn Tungba FM live ẹ̀yin náà fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ ládùúgbò mi lẹ́tọ̀ ètò ládùúgbò mi Ọpẹ́yẹmí Owólabí MC Money orúkọ tèmi ẹ káàárọ̀ sà. See them everywhere on the streets, wasting their lives away. Youth can find no direction to put their energy. I see them in Europe and America looking for hope. Everywhere they go, they're lonely, can't find no one bed. You like to see the children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. See them everywhere in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go, they're lonely, there's no place like home. You like to see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. ẹ̀yin náà mọ̀ pé òjò ti ń lọ báyìí òjò kọ̀ọ̀kan tí ti ń yọ ńláńlá ni ẹ já gbìyànjú ká ṣe kíni ká tún àdúgbò wa ṣe àtòjú àgbàrá wa ṣe ànírógun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù lágbára aláwọ̀ àbí kò sáwọn kó láàárọ̀ ìmọ̀ràn láfúnra wa àmọ́ ẹ jẹ́ gbọ́kè méjì sí mẹ́ta ká tó sọ pé ó dàbọ̀ 08113051009 tàbí 08056131009 ẹ rí i pé òjò kọ̀ọ̀kan tí ń rọ̀ lẹ́jọ́ mẹ́ta yìí ó ní agbára díẹ̀ ẹ já gbìyànjú ká sikini ká wà ọmọlúàbí ẹ mọ̀jà dalẹ̀ sójú àgbàrá ẹ mọ̀jà dalẹ̀ sójú gọ́tà. hello ó bàjẹ́ tí ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ mà. ẹgbẹ́ bá wa sọ fún wọn wọ́n máa kó gọ́tà ẹ wo ọ̀pọ̀lọpọ̀ wọn kì í kó gọ́tà láyébọ̀dọ̀ àwọn tí koríko jẹ́ wù gọ́tà wọn wọ́n ro. bẹ́ẹ̀ ni. àwọn gọ́tà ní ìjọ ló ń jí wọ́n jọ kò síbi tó bí máa gbà ó ló ti máa ń ya wọlé àwọn ẹni ẹlẹ́yìn tó lọ́ fi tí wọ́n kó báyọ̀ ọ̀rọ̀ tẹ́bi bẹ́ẹ̀ tó ní báyìí lọ. ẹ ṣe àdúpẹ́ Mrs. Tripleway láti Àlímọ̀ṣọ́ ọ̀rọ̀ ni wọ́n ti sọ yìí òótọ́ ni ọ̀rọ̀ yẹn òótọ́ ni ọ̀rọ̀ yẹn tí igbó bá kún gọ́tà yín tẹ́ ẹ̀ tú tẹ́ ẹ̀ ró ó yí dandan kí omi ó ṣe kíni kó yà wọlé ẹ̀ lóòótọ́ lọ́wọ́ mi ẹ káàárọ̀. ọ̀fẹ́ kò rókò mà ní sọ́ọ̀lù yìí. ẹ káàárọ̀ sà ládùúgbò mi. akin ọmọ akin láti ṣàgámù. ẹ káàárọ̀ ládùúgbò mi.
àdúgbò gbogbo ò ní bàjẹ́ lágbára ọ̀rọ̀. amina. Gary àfàlẹ́sì àsìkò ìṣẹ́ alága ìpínlẹ̀ Ṣàgámù. ok. Wọ́n jẹ́ alága wa. Gary gbogbo àdúgbò tó bàjẹ́ yìí, ká bá ní ká máa kà wọ́n. Àáka 50 dáhà ní kíkan pè kan ní Ṣàgámù nìkan. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti lókù gọ́ọ̀mẹ̀ntì wọn fúnra wọn láyé pẹ̀lú. Ẹ jẹ́ kó jáde. Gbogbo òjò tó rọ̀ lánàá, gbogbo àwọn ọmọ kéékèèké yẹn tó ń lọ sí skul. In fact, mo ń kọjá láàárọ̀ ẹ̀, omi inú ń kọ mí. Ẹjọ́ àtẹ̀ wọ́n ní nígbà tó ń bá lọ skul, ó tún wá kárùn wá sílé, pàṣẹ gbogbo àdúgbò dá. Tó ẹ bá wa bẹ̀ wọ́n kó jáde kì í ṣe ọ́fíìsì. Látòrí ẹ̀yàn wọn sípò, wọ́n ní dẹ́bùtì, wọ́n ní sẹ́kítírì. Àwọn kánsílọ̀ tí wọ́n yàn káàkiri ìjáwọ́ ni wọ́n fẹ́ máa ṣe kó jáde kó wọ́n ti sọ̀rọ̀. àbí o. Láti pàtì wọn. àbí o. Ìjọba kò tó kó ọmọ sọ pé èmi náà ní kánsílọ̀, èmi náà ní chairman. àbí o. Ìjọba la ní ẹ jáde káyé rí ní. àbí o. ẹ má bínú òrèbètè o sorry ẹ má bínú ọ̀rọ̀ ni bàbá yìí ti sọ̀kalẹ̀ yìí ẹjọ́ ẹ̀yin councillors wa ẹ̀yin honourables wa ẹ jáde ẹ jẹ́ ká yí orí yín ẹ̀yin náà rìn káàkiri ní gbogbo street ká mọ̀ pé ẹ gbìyànjú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àwa la yàn yín síbẹ̀ àwọn wọ̀nyí ló yàn yín síbẹ̀ ẹ gbìyànjú jẹ́ kí wọ́n rí pé tòótọ́ ẹ̀sìn tó tọ́ lásìkò tó yẹ torí tẹ́ ẹ bá kúrò bẹ́ẹ̀ tán story will tell o a sọ nípa tìyín náà. Hello last caller. Hello. Hello sir. ẹ káàárọ̀ sà. Àgbàdo Ọlọ́run ẹ̀rí ṣòkò tó máa fi tọ́ lágbàdo. amina. Orúkọ tèmi ní Alaba Peters Olúọmọ láti Ìdókúyọ́. ẹ káàárọ̀ sà. Ní àdúgbò tí wàá bí à ń bẹ ìjọba kọ́dà ràn wá lọ́wọ́ ẹ wo gbójú ọ̀nà àbójẹ rí. Gọ́ọ̀mẹ̀ntì kékeré lásán ló fọ́ tó ń dá ọ̀dọ̀ fúlẹ̀ ní Ìdókúyọ́ tá à ń pariwo lójoojúmọ́ bá bọ́ wa ṣe. Ó ti gbìyànjú àwọn aráàlú ti gbìyànjú capacity ìdánilé. Wọ́n ti wá dá yẹn pẹ̀ sínú gọ́tà yẹn tí omi ti yà wọ́ lọ sínú ọjà tá a máa ní Ìdókúyọ́. Kọ́dà kò wọ́n náà máa wọ́n ní ká yà á yà á sẹ́ lórí WhatsApp àti ìrìnkọ́kọ́ tó wá ṣe bẹ́ẹ̀ ẹ̀dá tó lọ sọ báwo ní bẹ́ẹ̀ kí lójú òsì yẹ̀ bọ̀ sí lójú ewúrẹ́ ọ̀nà ọdọ́là road kò sí ọ̀nà tó gbádùn jẹ́ ìlànà tó ṣòro gbogbo ọ̀nà tó ṣòro ti yẹn wàhálà láti lọ sí kó ṣòro ẹ bá wọn bá wọn sọ̀rọ̀ àwọn ìjọba tó wà sí dáadáa a máa sọ̀rọ̀ wọn ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ sátọ̀dé tí ọ̀nàrẹ́bù kan tó pín oúnjẹ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú Ìkòròdú jẹ́ ara ẹ̀kọ́ tó à ń sọ fún ọ̀nì èèyàn tó wọ́n sílẹ̀ yẹn ń lé ní 5,000 wọ́n dẹ̀ èmi kọ́ orí bẹ́tẹ̀ ni o ẹ bá láǹfààní àti ìpàdà ọ̀rọ̀ ní àsọkalẹ̀ yẹn ẹ gbìyànjú kẹsíkíni kẹjí á ṣe tó tó lásìkò tó yẹ àwa náà tá a mọ̀ pa lè ṣe láàrin ara wa torí à ń pèjọba ń tòótọ́ tíjọba gan bá dé wọn ni ẹ̀yin lẹ́sẹ̀ lẹ́yìn no ẹ ti gbìyànjú ẹ̀yin náà ẹja wà náà gbìyànjú tá a bá lè ṣe láàrin ara wa ẹ méjì ó sú wa ẹja tó gbọ́ kọ lẹ́tà sí àwọn ìjọba àbílẹ̀ ìjọba àpínlẹ̀ èmi mọ̀ pé láìpẹ́ bí mo ti mọ́ sọ láì jìnnà ọwọ́ ìjà àwọn yóò dọ̀dọ̀ yín hello ó bàjẹ́ tì kí ló kọ yín pàápàá. ẹ túṣẹ́ o ẹ jọ torí Ọlọ́run à ń bẹ̀ wọ́n ní kọjọ kọ́ṣà wà ní Lucky Fiber kò tó náà gbogbo Lucky Fiber chairman Ìkòròdú náà ti local government kó jáde síta bí Alaba Peters ṣe sọ ó má jókòó tọ́fíìsì kó jáde kó wá ṣe gbogbo ọ̀nà Lucky Fiber kò sọ́nà àdínà láti December láti níná Lucky Fiber kí nídàmọ́ lápá bá a ṣe kí ló dé lérú yìí pọ̀ a máa bọ́ tó rú. ó dà ní Lucky Fiber wọn náà ti fi ẹ̀rọnú wọn ẹjọ́ nítorí Ọlọ́run chairman abẹ́yìn ni ẹ̀yin náà kẹ̀tì ẹ̀ sọ̀rọ̀ jáde kẹ̀tì ẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé exist kò yé yín pé ẹ wà ń bẹ̀ ní báyìí mo fẹ́ akó ìrọ̀ gbọ́ àwa tí a jẹ́ kò kárí àwọn Haúsá tó wà ní Ẹlẹ́pẹ̀tẹ̀ ní Ẹlẹ́pẹ̀tẹ̀ please ẹ jọ̀ọ́ ẹ bá báwọn Haúsá yìí sọ̀rọ̀ ìgbọ̀nsẹ̀ tí wọ́n ń ṣe sójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá yìí ti pọ̀ jù abẹ̀yìn arọ̀yìn lórúkọ Olúwa ẹ jọ̀ọ́ ìbànújẹ́ ó kéré ọ̀pọ̀ kò ní dé báyìí lórúkọ olóòtú ètò yìí Ambassador Ayọ̀ Akínrin Adé lórúkọ lọ́wọ́ bọ́tì mi Sarah Olúṣùṣì lèmi Ọpẹ́yẹmí Òwòlàbí ń kí wa pé ó di ọjọ́ mi ọjọ́ rí 08135127681 08135127681
81 àfàyọ̀ pàdé àwọn akẹgbẹ́ mi lọ́la ẹ ṣé púpọ̀ pọ̀ bẹ́yìn tẹ́tí sí wa. ojú sókè wá gbá òwò tágbà bá ń rojọ́ ọmọdé wá pa á lọ.